ẹjọ́ gbogbo ẹ̀ lólùfẹ́ fújì pátápátá wọ́n rán mi níṣẹ́ sí yín mo dẹ̀ fẹ́ jẹ́ most especially ẹ̀yin lólùfẹ́ bàbá wa K1 the ultimate Àyìndé Abọ́bagúnwà olórí ọmọọba lákìlẹ̀ Ìjẹ̀bú. Àwọn olólùfẹ́ yín wọ́n rán mi sí yín mo dẹ̀ máa jíṣẹ́ tó rán mi. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi gbọ́ iṣẹ́ tẹ́nì rán mi ná. Ẹ gbọ́ òun rèé lókè ẹ gbọ́n tẹ́nì wí láàrin ìṣẹ́jú kan sí méjì mò ń bọ̀ wá. Stadium ìbẹ̀rẹ̀ àṣẹ wa ṣàlàáfíà ní ẹkúṣẹ́ takuntakun à ń rí iṣẹ́ yín lójoojúmọ́. Ìdẹ̀rẹ́ ìtẹ́jì síta láàárọ̀ yìí nípa lẹ́gẹ̀ mo rí pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ kò tiẹ̀ rí déètì gan débi pé bí ó tiẹ̀ máa rówó ṣe àtúnfẹ́ fi pé K1 ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ wá ń bínú. Anyway ọlọ́run àṣẹ gbogbo ẹ̀ ń rọrùn. Stadium mo máa fẹ́ bẹ̀ yín iṣẹ́ kan ni ẹ̀yin ẹ̀ lè ṣiṣẹ́ ẹ mọ̀ pé iná lẹ̀ ń gbóhùn wá síta. Mo wo ibi tí fídíò kan tí bọ̀bọ̀ ọmọ Haruna Ṣọ̀nà yẹn tó ń ṣe launching tí K1 play ìgbà tí K1 wá bọ́lẹ̀ tí Pasuma wá play. Tẹ bá wo kíní fídíò yẹn àwọn ọmọ Wàsíù náà ló lùlù fún Pasuma. Ẹ wo fast tempo tó ń lù yẹn wọ́n á wò pé so àwọn ọmọ K1 náà ní fast tempo it means Alhaji ni ò kí ń jẹ́ kán lo fast tempo yẹn. Nǹkan tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ẹ bá wa plead f'Alhaji ó jẹ́ káwọn ọmọ yẹn náà máa lọ lórí fast tempo sometime. Ètìyẹ mo mọ̀ pé orí classical la wà ó dẹ̀ máa ń dùn gan but fast tempo yẹn sometime ẹ kàn lọ wo fídíò yẹn ibi tán ti lùlù fún Pasuma yẹn fast tempo yẹn ẹ̀yin gan kókò Alhaji kan tẹ̀ máa fún wa ní fast tempo láàrin ó tẹ̀ yẹ 20 minutes láàrin tán bá ṣe show. Ètìyẹ ẹjọ́ bí àtẹ̀bá lè jù síta bí Alhaji lè consider torí Alhaji máa ń sábà calm àwọn ọmọ yẹn down tán bá ti fẹ́ máa lọ sókè ó máa dá wọn dúró. Ètìyẹ ẹjọ́ ẹ ṣe. Ẹ káàbọ̀ mo pé gbogbo alágbọ́n nǹkan tẹ́ni yìí sọ ẹni ní àwọn fẹ́ kí Alhaji Wasiu Ayinde kán jọ kó máa gba àwọn ọmọọṣẹ́ wọn láyè láti máa play fast tempo tó pé olólùfẹ́ Wasiu Ayinde ní àwọn látọjọ́ tó ti pẹ́. Àwọn mọ̀ pé aláyé ti wà lórí classical báyìí àwọn dẹ̀ ń gbádùn classical yẹn ṣùgbọ́n àwọn tún fẹ́ kí Alhaji Wasiu Ayinde kí wọ́n tún mú fast tempo mọ́. Wọ́n nígbà tí Pasuma bọ́ sórí stage tó gba mic lọ́wọ́ Alhaji Wasiu Ayinde wọ́n láwọn like bí Pasuma ṣe play àwọn dẹ̀ tún like bí àwọn ọmọọṣẹ́ K1 the ultimate tó jẹ́ bandmen wọn bí wọ́n ṣe perform fún Alhaji Wasiu Ayinde Pasuma. Ṣé ti rí bí wọ́n yẹ perform Pasuma ṣé wọ́n play fast tempo tó tọ́ àbí wọ́n play fast tempo ní tòótọ́. Ẹ wo fídíò ti Alhaji Wasiu Ayinde Pasuma nígbà táwọn ọmọọṣẹ́ K1 the ultimate tí wọ́n play fún wọn fídíò yẹn òun náà rèé ló tọ́. Ilé ọdọọdún sómi ọbẹ̀ bàbá máa jẹ́ kí ìyá. Ẹ káàbọ̀ sí ilé agbára ọba àṣẹ́kù. Wọ́n ní mo lẹ́rù kúrò ní disciples. Wọ́n rí mi náà máa ṣètò ẹ̀mú ọgbà. Wọ́n ní mo kárí sódà sókè ẹ̀mú ọgbà. Ọ̀gá ńlá. Ẹ káàbọ̀ padà ṣe gbádùn ẹ̀ ṣe pé Alhaji Wasiu Ayinde Pasuma wọ́n dúró déédéé lórí fast tempo táwọn guys yẹn play. So wọ́n á fẹ́ fèsì sí ọ̀rọ̀ tí ẹni yẹn sọ. Àkọ́kọ́ Alhaji Wasiu Ayinde wọ́n ní àlùjọ lọ́wọ́ àlùjọ gidi àlùjọ burúkú àlùjọ tó lè mọ́mọdé gbàgbé ilé tó máa gbàlagbà ó tàdíréke. Mo rántí láyé ẹ̀ làlùjọ bíi 50 fún o àbí ẹ̀ làlùjọ bíi 40 fún o. Àlùjọ wà nílẹ̀ f'Alhaji Wasiu Ayinde o. Bàbá kan mọ̀mọ́ dúró lórí fast tempo lórí classical yẹn ni. Tẹ́ bá wo stage Alhaji Wasiu Ayinde tẹ́ bá wo stage wọn máa gbé àwọn kan ti change lórí stage wọn àfi bẹ́ẹ̀ rí bíi bàtà àbí nǹkan kan mọ́ lórí stage wọn. But wọ́n yìí ń lo sákárà dáadáa wọ́n yìí ń lo àpàlà wọ́n yìí ń lo àpàlà ṣì ń lead.
so Alhaji Wasiu Ayinde n táwọn fans yín làwọn fẹ́ òun ni mo wá jíṣẹ́ fún yín sà so ẹ̀ẹ́dẹ̀ pa àwọn fans yín náà òun ni ẹ̀ ń jẹ iṣẹ́ tó fi rẹ́ mi ni mo wá jẹ́ o èmi mọ̀ pé ẹ lè ṣe wọ́n làwọn fẹ́ fast tempo lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú show yín àwọn tí wọ́n ń gbọ́ live show yín àwọn tí wọ́n ń stream ẹ̀ nìyẹn àwọn tí wọ́n ń fowó ra rẹ́kọ̀dù yín nìyẹn so iṣẹ́ tó rẹ́ mi lèmi wá jẹ́ èmi náà mo dẹ̀ gbé fún yín ibi tẹ́ ń gbé fújì lọ ọlọ́run á jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ o ẹ̀mí yín á dẹ̀ lò pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ẹ̀ lólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí tẹ́tí ń bá mi bọ̀ tẹ́ bá mi fìfẹ́ gbọ́ bí mi tiẹ̀ mọ́ ọ sọ ẹ ṣáàbà mi kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi kò ní kò dé tí yín ò ní bàjẹ́ ẹ̀yin náà àṣírí yín á máa bo ibi tẹ́tí ń tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń stream tẹ́ fi ń wò mí lágbára ọlọ́run ọwọ́ yín ò ní kásàlẹ̀ àpò àṣírí á máa bò lọ́tún lósì orúkọ ìmọ̀ yín olólùfẹ́ yín ò ti yí padà Olúwayé aláṣẹ Stardom Nigeria Global Promotion màá tún máa rí lọ́jọ́ mi ọjọ́ ire ó dàbọ̀.